Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. àwọn èèyàn ńlá láti wọlé àti káwọn èèyàn tẹ́lẹ̀ bá a tún ṣe dánu dúró látúnláwọ̀ èèyàn tó tún wọlé egúnlé lágbàgàmì àlàfíà ẹ̀rín lọ́mọ èèyàn wọ́n yàtọ̀ sórò bá a ṣe yí wá bá a bá ń ṣe ìnáwó bá a bá ń ṣe patí bàbá tí èèyàn o èrò kan Gaji ọ̀gá mi olówó ọ̀gá Gaji ọkọ ìyàwó Gaji ọ̀dà bá a bá ṣe ìnáwó bá a bá ṣe patí bá a bá ti réyàn èrò kọ́lá fẹ́ ogún lẹ́lẹ́bàgàmì àlàfíà ẹ̀yìn lọ́mọ ọ̀tọ̀ láyé rò ọ̀tọ̀ láyé yàn Bisola Badmus àdúgbò ọmọ padà mọ́ sí àwọn èèyàn ti wọlé ṣe olúwa ọmọ ti ṣẹ́rí èèyàn Alabi Pasuma olúwa ọmọ ti ṣẹ́rí ọmọ balógun dodo bàbá tí ó ṣe é ṣí pé èèyàn ti kúnlẹ̀ ra ọ̀bàkà ọmọ òṣèlú ọmọ bá ń tọ́jú àríyọrí mi náà ẹnu ṣe èèyàn precious space àríyọrí ọ̀gá rẹ̀ ọ̀là ẹ̀ka ọkùnrin bá so oògùn kẹrẹ ilé gẹ́gẹ́ sí ìdíje Gani òun ṣe ọmọ bàbá ń wẹ̀ ẹ̀ Gani òun ṣe. Gani ó dábàá kọlọ́mbà ìṣàánú ẹsẹ̀ gbogbo ìgbà tó bá lè ní ayé òwò ìṣòro. Gani ó dábàá kọlọ́mbà ìṣàánú ẹsẹ̀ gbogbo ìgbà tó bá lè ní ayé òwò ìṣòro. Jọkẹ́kù kẹ́rẹ́ yóò ṣe wọn ńlá ó ṣe kúnyán láwo Jọkẹ́kù kẹ́rẹ́ yóò ṣe ọ̀la. Gàbà ọ̀gá kan. Kùnyànlá kúkà èèyàn Adédọ́lá pọ̀ ọ̀ṣun abẹ́bí ọ̀kíun ọmọ kọ̀ọ̀lù tí èèyàn ńlá àlìmọ́ ló ṣe òdi ọmọ ìbá sí ọ̀rẹ́ ìbò kíní àríkì ìlànà àríkì ìgbé gbogbo plc èèyàn jí sọ̀rọ̀. Ọlọ́fẹ́ sáà ṣe bá a ṣe lọ́tọ̀ ń gbà ọmọ ẹ̀ wá náà mi là àgàtà kún àyẹ̀wò àdá bàbá ọba àyè náà wà dà wàá ṣáà tún máa pọ̀ àyẹ̀wò àdá ọkùnrin bá so wàá tún máa pọ̀ àyẹ̀wò àdá ọkùnrin ó pọ̀ no space wàá tún máa pọ̀ pé bàbá ìyàwó Ajíbọ́lá Pasuma ní pé èdè wà á ti máa gbọ́. ọlọ́pẹ́ náà igi olú ọmọ ó pọ̀ ọ̀gá kan. ló bàbá ní èmi pàṣẹ wà á ti máa gbọ́ pé bàbá ìyàwó Pasuma ní pèlè wà á ti máa gbọ́ pé ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́ wà á ti máa gbọ́ bí wọ́n ṣe sọ pé ń sọ́sọ́ náà ń sọ́sọ́ wà á ti máa gbọ́ o pẹ́ẹ́nì gbọ́gbọ́ mà ló ń gbọ́gbọ́ o Alabi Pasuma ìwà àti ẹ̀sọ́ wà á ti máa gbọ́ kò lè pọ̀ lójú olè tóró fẹ́ kí pé ni ṣé kò pọ̀ lójú ẹni kò lè pọ̀ lójú olè náà tóró fẹ́ kí pé ni kò lè bá a tún Alabi bàbá ọba wà á ti máa gbọ́ gbọ́gbọ́ náà gbọ́gbọ́
ẹni rere ní gbowó ọpẹ́ ọtí mẹ́ katapila òkè láwà. ó wá ní. wà á ti máa gbọ́ pẹ́ nígbà pẹ́ máa lò ṣe ọpẹ́ wà á ti máa gbọ́. òkè láwà. a ó wálẹ̀ òkè láwà. ayé yẹn dà. ayé wa dà. Bisola Badmus adúníyàdé ohun ẹ̀dọ́mọ́sí wọ́n láwọn ọ̀dà máa lè ike mọ́ ṣe ogún kálẹ̀ ọ̀gá àyìndọ́ndé mùsùlùmí mi ọmọ àtúntàn ìyá ọmọ. kí olú ọmọ lọ́sọ̀dì tó jọba bòmí lọ. àfọ̀bàjẹ́ ni mùsùlùmí mi àyìndé. òkè ló wà. kí olú ọmọ mùsùlùmí mi àyìndé òun ṣe wọn àfọ̀bàjẹ́. ọmọ jagaba ọmọ ifá èkó ifá nàìjíríà jagaba mùsùlùmí àyìndé o. àyìndé tọ́jú nọ́mbà 2 dáadáa ikú dẹ̀lẹ́ tì mí ikú ni kì í ṣàrùn wọn pàṣẹ. máa tọ́jú àpótí owó ní ìhòòhò oṣù tàfà ṣẹ́gò bàbá ibùté àjàdùnpadé ní ìwọ̀n pé tàfà ṣẹ́gò ẹ̀tọ́jú sọ́rí àgógógógó ilẹ̀ gbogbo sọ́rí àmì àpì belated birthday sọ́rí àgógógógó. àjẹwà mo kí ẹ kẹ́sìrò mọ́ sí oyún ṣéwọ̀n ẹ̀gbọ́n akẹ́sìrò ọlọ́gbẹ́kùnrin akẹ́bàáyé tọ́jú kẹ́ńdú ó kẹ́ńdú àwọn tí ṣí ọmọ nù ikọ́ mi ṣí ọmọ nù lóṣòdì ó lùkà gómìnà ọlá ọlọ́run náà ní fàṣọ ọlá ìjàkábà ní fàṣọ ọlá mùsùlùmí ní olúwọ́wọ́ kẹ́ńdú ó kààrẹ̀ gbogbo tó ṣòdì ó. Ògùnkẹ́ Wasiu mi lọ́rọ̀ mọ́ṣẹ́ ẹ̀yọ́kùnrin ara jẹ́ bíkì rẹ̀. ilé bàbá kú káàrí àwọn ti kóòdì èèyàn kóòdì ìmọ̀ṣẹ́. Bisola máa wọlé mọ́ra mọ́ṣẹ́ owó ṣe ní kú kálẹ̀ wà tí máa gbọ́ owó ṣe ní wà tí máa gbọ́ gbógun lẹ́la àbákalà bí ní kọrin owó ṣe ní wà tí máa gbọ́ pé ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́. ẹni rere ní gbowó ọpẹ́. balinga yayi. sáfàbì èèyàn bá wà sí lẹ pápì ìwà tí máa gbọ́ wà á ti máa pẹ́ pé bàbá ìyàwó ló ń kí. olú ọmọ afọba jẹ́ ti rọmọ ikò tó padà dọ́gba ibà wá sí Pasuma ìjàfó ìyẹn wọ́n ṣe gbogbo oníbà ọmọ ikò tó padà wá dọ́gba mùsùlùmí ní Àyìndé ẹjọ́ òbí ẹni òbí náà ọmọ ikò àwò olú ọmọ àfà ọmọ ikọ̀ tó padà dọ́gba gómẹ̀ náà gómẹ̀ ọmọ ikọ̀ ọba náà akim ọba náà ọ̀rẹ́ Basore alfa slot mi nìyẹn o aláyé slot mi ẹ bá sọ fún pé slot mi ni aláyé ẹ sọ fún bọ̀bọ̀ yìí pé slot mi ni ẹ sọ fún sẹ́ẹ̀. kì í jẹ́ sí olúwọ́mọ mùsùlùmí ọ̀ṣọ́ Àyìndé ọba náà egungun tó bá tẹ̀ mí ó Àyìndé padà sọ fún mi òwúrò MC gbẹ̀mí nínú èmi bó tẹ̀lé mùsùlùmí lọ bó tẹ̀ já
ọlá ọmọ màáyídé olú ọmọ òsùn àyíndé. olú ọmọ ọ̀gá wa ní jẹ́sí. ẹ ò sọ̀rọ̀ ìpín olú ọmọ. yàrá ọmọ sùn ọ̀gá wa ní nà. ó ṣe ìkúrè wọn ìkúrè wọn ọ̀gá fẹ́ lọ kírun ó nọ́mà ọ̀gá láti kírun aago mẹ́jọ tìlù ó nọ́mà ìkúrè wọn yóò káyọ̀ o ilẹ̀ ọ̀rọ̀ mọ̀ ìyá òógùn kẹ́ ọlọ́mọ sílẹ̀ mọ́nà lábẹ́ ojú wọn lẹ́sìlẹ̀ mọ́nà yẹn ṣọlá wọn èèyàn kúnlẹ̀ akẹ́bà ń jẹ́ ṣe gàjí o mo rí ẹni bẹ́ẹ̀ ọ̀gá yìí ọ̀gá mi olówó ọ̀gá mi olówó ní ìwọ̀n pé gàjí o ṣe lógún ìsìnjà 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 papi ìsìnjà ọmọ àdúrà ló ń gbà àgbàbọ̀ ṣáájú owó lòwúrú kí ni kókó ibi ló wà ibi ló wà ibi ló wà èèyàn ẹ sí àwọn síríà àwọn sagodi fọnà ibi ló wà kókókókókókókó sàáyà o kókókókókó sí ọlọ́wọ́n tó jẹ́ ká mọ̀ kókókó. apàṣẹ fẹ́ mi. ó ṣe bí ìkó sáré pàṣẹ ó kú káyọ̀ gbogbo kẹ́tù o ẹlẹ́bí gbọ́ òṣoṣo owó ẹ̀ ń tí mùsùlùmí ní olú ọmọ ó náwó ẹ̀ ń tí mùsùlùmí ní olú ọmọ ó lọ́pẹ́lọpẹ́ ẹ̀ ń tí mùsùlùmí ní olú ọmọ pound sí nàìjíríà ló ń ná pound nàìjíríà ló ń ná jíbọ́à pound sterling nàìjíríà ló ń fi bá mi ṣeré ó jẹ́ bí ìgbó òṣèlú ọ̀dùnmọ̀ tó bá gbogbo kẹ́tù ilé bí ìgbó òṣèlú ọmọ tẹ́m tí ó ṣe kọ́ o ọkọ mú ipa láti ìlú káyọ̀ ẹ̀ mọ́ṣẹ́ ọmọ alájà ètò káyọ̀ ẹ̀ adágúdú ni wọ́n pẹ̀ gbogbo ọ̀tá àwọn bá wà sí adágúdú kú káyọ̀ ìtọ́jú wọ́tá mọ́ṣẹ́ ọtún ọ̀tá mi ní òun yẹn mọ̀ yẹ apàṣẹ ọ̀gá ogun kálẹ̀ o apàṣẹ o fẹ́ múra ọ̀ṣọ́ gbàtọ́jú jọ́dá dáadáa ó yá bíbò èèyàn apásínú èrò mọ̀ ìlú èèyàn dẹ́ndẹ́ múlà ẹ̀ mọ̀ ìlú tọ́jú alẹ́ lókùrù àrùn. báyìí tọ́jú kàṣó lọ sí ipò rẹ̀ kíkà àṣọ oṣù wọn bí kò ṣe ilé bí gbọ́sọ̀ èèyàn kàṣó síbù. apàṣínú èrè mi ẹ̀jẹ̀ búlà lágbo pàṣọ. èèyàn mọ alájà alówólé èrè mi ó tóbi gbọ́sọ̀ ó ti pẹ́ ọjà wá sí òbí ó ti pẹ́ ó ti pẹ́ tọ́jú àwọn alájà òṣèlú post ẹ̀wẹ́ lọ́wọ́. èèyàn apásínú mi àwọn ti jọ̀dá ó kárí dẹ́pútì ìdìbò kàṣẹ́sì ìlú mọ̀ ọ́ àríkà wọn lè mọ̀. ultimate ó ti fún mi níbi ṣe kọ́kọ́ débí ultimate caterpillar yóò ti ṣe nọ́mà ultimate èrò ìṣe ọba bá rí wọn lè mọ̀. ultimate caterpillar lára tó tó ṣe ilẹ̀ òsì ipò kàṣe ọba bá rí ènìyàn. ó ṣe big boss wọ́n ní mọ́nà ọba àbọ̀rúkẹ́ ẹ̀ṣọ́ kẹ́tù igbos ọmọ òdodo. ilẹ̀ ìgbáyà mi kó òdùmọ̀ tún ná. àjí alarago Italian gold lẹ́bàá fẹ́
ẹ lọ rí wọn Italian gold lẹ́fẹ́ ájìyà lára gold Italian gold lẹ́fẹ́fẹ́ ọlọ́pàá ọ̀sẹ̀ ìjìbọn o corporate bishop abudura sáàkì òkú káyọ̀ o ẹgbẹ́jú ìsáyọ̀ ọ̀hún Dangote ṣe lè kọ́ èèyàn isolat òkú ọ̀nà ọ̀gá ẹ bá ń tọ́jú àgbàlẹ̀ tí wọ́n mọdé láwọ́ ajíwọ́lá ọ̀sẹ̀ yóò ṣe lára gold gbogbo Italian gold bá ṣe Italian gold lẹ́fẹ̀fẹ̀ ẹlọ́rí lára gold original náà ń ta ọkùnrin bá ṣe ilẹ̀ lára gold ọmọdéṣó lára ẹ̀káàbọ̀ sí ilé agbára bá ṣẹ́wọ́n kò ṣùgbọ́n ní olẹ́rù kúbọ̀ ní disciples gají bó ṣe ń dúró mọ́rí ọ̀rọ̀ máa ṣọ̀tẹ̀ kó wá bá ọwọ́ ni wo ṣe dásòkè ọ̀gá bá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́ọ̀sì ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́ọ̀sì. Ultimate caterpillar ultimate caterpillar òun náà wá gbàjẹ́ sáfẹ́ wo gbani Dangote ẹ̀mí ṣọlá náà ilẹ̀ ṣọlá Dangote àdéjà dábòrì ìṣoṣe ilẹ̀ lòdì ọpẹ́ ó ṣe mú fẹ́ fà ó yẹ dábòrì àdéjà dábòrì ìṣoṣe yàtà kókó ọpẹ́ ọ̀hún ọ̀ṣọ́ ó yẹ lèdí tẹ́mì ó kí ẹ̀bùsà ọ̀rọ̀ ọ̀ṣọ́ wọn lẹ́rẹ́ ultimate caterpillar báwo ló ṣe ń lọ làbáńgá yẹn ṣe wọ́n ti mẹ́ẹ̀ẹ́sẹ̀ ó caterpillar rẹ̀ o. ojú dábòrís ṣọlá Dangote èèyàn múlẹ̀ bá a sọ dábòrís àwọn tó mọ àlàjà o àwọn tá a gbogbo ọmọ alájà àyàn kòkó bàbá oníwárí ìṣòwò ọjọ ultimate caterpillar ẹwọ ìṣó ó ṣe pé nkúṣe ẹ̀mí aláàbí o caterpillar ẹ̀mọ́ ultimate gbogbo àpàṣẹ tó jẹ́fẹ̀ múra ẹ̀wọ̀n ìṣó wọn Dangote ọ̀rẹ́ ẹ̀rọ òṣèṣẹ́ ọlá ilẹ̀ dáa boris ilẹ̀ adúlù ìjàtò àdìjà dáa boris ojú dáa boris àwòtọ́gbọ́n alájà oya dáa boris ọ̀pọ̀gbọ́n alájà gbogbo Coca-Cola ilẹ̀ dáa boris Oje Daboris Adijatu olóko mama Paso Adija Daboris kòtìlé olùwà Daboris òyìnbó ní bàtà òmòṣó Daboris òyìnbó ní bàtà ọlọ́ mama dà wọ́n lá Oje Daboris bẹ́ẹ̀ ni Usayo náà oògùn balẹ̀ wa on the 15th of August Usayo tèmi ó ti sanwó ó ti pelére Pasuma ní akọrin 15th of August a máa ṣe lọ́sìn ìwádìí 3-1 alàgbé ọbaara ilẹ̀ Daboris òyìnbó ní bàtà mọ̀ṣó tọ́jú ọmọ alájà yẹn kòkó. Happy former Alaja, happy birthday in advance on the 30th of May. Ọjọ́ Sunday tó ń padà bí o bára wàá ṣe gbogbo ọdún láyé o. Dangote ṣọlẹ̀ bọ̀ ẹ̀ ṣe. Oṣù tèmi Musayore. Oṣù tèmi Musayore. Àjẹkẹ́ tèmi Musayore. Oṣù kìnnà ńlá. Ọlákùnrin oṣù ẹ mọ̀ wò tàbá náà bàbá so
ọlá queen ẹ mú tàwa náà wà bàzó ẹ mú tàwa náà wà bàzó àwọn alájà ó pọ̀ jù. bẹ́ẹ̀ bá ti fún ní pàtí ló ẹ mú tàwa náà wà ó oṣù tèmi ẹ kù sáyọ̀ oṣù ẹ̀dù ló ṣòdì. ọmọ alájà ẹmọ ìṣó nǹkan tààtì ẹ tó pé happy birthday to you in advance ẹ̀mí ẹ̀ ń ṣe gbogbo ọ̀dọ́ náà bàbá oníwọ̀n ní ìwòsàn. ọ̀gá adé ẹ wo wọn ẹ tún wọn wò ẹ̀dù ló ṣòdì. bàbá onímìsíra bàbá jama ọmọ alájà tó ń ṣiṣẹ́ ní coca-cola ọ̀nàrẹ́bù okú ìtọ́jú ìyàn kòkó Dangote ṣẹlẹ́mọ̀ ọ̀rẹ́ bá ṣe ẹsẹ̀ yìí ti pẹ́ gan èèyàn kúnlẹ̀ akẹ́bà ẹ̀ bá ṣe adájú ló yàtọ̀. swagàgà mẹ́sàn fún ọgbọ́n tẹ́wọ́ gbórí dé ẹwà gbà ní ìtòrí ìmùsáyọ̀ ojú sága ní ìjà mi lójoojúmọ́. fáwọn bèbí wọ̀ ọ̀rọ̀ tó gbọ́nù sí ara mi pàápàá ẹ̀sùn rere ṣe ẹ ṣe ṣe dáadáa ń gbé tí ló sọ bẹ́ẹ̀ ó ní kẹ́ ṣe dáadáa ṣe dáadáa. sàbòdì ẹ ṣe dáadáa. Aisha tó rají sáríà òṣèrájí Aisha tó òṣè ẹ sì súríyà. Dangote ṣe lè bọ̀ bàbá tó jọ bí ó ṣe kò sáyọ òbókè ewúrú jímọ̀ orílẹ̀ báyìí. Aisha tó rají o ara àwọn stars wà ní àwọn adẹ́rìn kò ṣe lónìí up tamper success Jimoh Abasu Alabi ọ̀nàrẹ́bù kẹ́hìn. ọlọ́pẹ́ èdè Alabi oṣù Aisha ti. ìyá tó jìnnì bá láríwá mọ̀ ṣe ó bá bàrọ̀ mi dé California ilé tí jẹ́ bọ́lárin ìwà Aisha tó ráyé oníjó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní pàṣẹ Aisha tó ráyé owó ti dé kúnlẹ̀ àbá kàlàfí ó ọtí mi. Aisha tó ráyé ọtí mi. wàá tún lówó ju báyìí lọ pàṣẹ ọkùnrin àgbàlẹ̀ tó báyìí lọ òun náà Aisha tó áfíríkà mọ̀lì orílẹ̀. ìtùnú àwọlé ẹ̀ náà Aisha tó rájú ju báyìí lọ ọ̀sá ju ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ pàṣẹ àmì. ó ṣe tún sí ọmọ bọ́lá ń yẹ̀wò ọmọ ìṣòro túnjí wà tí wọn gbọ́ pé ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́. sàgódì lélelélele òkè làwà gómì èèyàn mi. túnjí wà tí wọn gbọ́ pé ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́. wà tí wọn gbọ́ bí wọ́n ṣe ń sọ pé ń sọ́sọ́ náà ń sọ́sọ́. bàbá Yomide California ọ̀ṣọ́. Ìbàdàn ṣànílé Ìbàdàn nílé ní ọ̀lẹ́mọ̀ṣọ́. bàbá òṣà. Oṣù túnjí bọ́láríwá bàbá Yomide ní California ọmọ ìṣòwò láti jẹ́ oṣù túnjí máa wá. Sáàtì ilé ògògò ògògò kú lọ́dọ̀ àìbírí òkú lọ́gọ́ta ọ̀dà kan pàṣẹ ògògò kú lọ́dọ̀ ọ̀gọ́ṣọ́ ẹ̀gbọ́n kọ́lá kọ́sọ̀ ọmọ yìí gbọ́dọ̀lú ọmọ tó gbọ̀ngàn olúfi ìránṣẹ́ ọmọ gbọ̀ngàn olúfi kọ́lá kọ́sọ̀ ọmọ náà ògògò táwọn èèyàn ẹ̀gbọ́n tolú ìlàwọ̀ ìsànílé ẹ̀gbọ́n wa ẹgbẹ́ yìí kan ọ̀rọ̀ wọn ṣe o abẹ́ bí ọ̀kìn ọmọ dọ́là pọ̀ ọ̀gbọ̀n ṣe abíkẹ́ ọ̀kìn ọmọ ṣe báyìí náà àwẹ̀lẹ́ aláàgbé wọn sí kọ́lá gọ́sọ̀ mi kọ̀ọ̀kan kọ́lá gọ́sọ̀ ọmọ ọmọ ṣe àwọn ti kọ̀ọ̀kan ló fi ìyẹn mọ̀ ṣe wá jọgá náà oṣoògùn ináọlá jọgá ọgá ògùn ináọlá.
queen àwọn ti Paso ló sọ pé ìbá bá wọn ká sọmọ òdì lójọ. kọ́lá custom wọ́n ní mo níwà tútù lẹ́yìn àdábà Paso ní jọ́sọ̀ mi gbọ́ àjọ. queen ọ̀yọ́ ń lé o ọ̀yọ́ ń lé o òtò pàjẹ́ kẹ́ ọmọ tiwa ikú kì í ṣàrùn wọn Paso.